Mo kí yín káàbọ̀ sí oṣù kọkànlá ti ọdún 2024. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé láti ìgbà tá a ti bẹ̀rẹ̀, a bẹ̀rẹ̀ láti oṣù kínní, a dẹ̀ wọ oṣù kọkànlá. Ọlọ́run tó mú wa rí oṣù November, a mú wa rí December, a dẹ̀ mú wa rí ọdún tuntun ní orúkọ Jésù Kristi Olúwa wa. Mo mú ọ̀rọ̀ Ọlọ́run wá fún yín láti inú ìwé Jeremiah orí 29 ẹsẹ̀ 11, Jeremiah 29:11, tó kà báyìí pé nítorí èmi mọ èrò tí mo rò sí yín ní Olúwa wí, àní èrò àlàáfíà, kì í sì ṣe fún ibi, láti fún yín ní ìgbà ìkẹyìn àti ìrètí. Ẹ̀yin ará nínú Olúwa, pẹ̀lú gbogbo ìpèníjà tá ń là kọjá lásìkò yìí, ó ṣeé ṣe ká máa ní pé àbọ̀ Ọlọ́run ò rántí wa mọ́ ni, àbá àṣẹ Ọlọ́run ní gbogbo eléyìí fi ń bá wa dé ni. Ṣùgbọ́n Ọlọ́run fi dá wa lójú nínú ọ̀rọ̀ yẹn pé èrò tóun ní sí wa, èrò ire ni, èrò àlàáfíà ni, wípé òun á mú wa dé ilẹ̀ ìlérí. Nítorí náà, mo fẹ́ ká má mikàn, ká nígbàgbọ́ pé bó ti wù kó rí, Ọlọ́run á mú wa la gbogbo ìṣòro yìí, á mú wa làjá, yóò dẹ̀ dá fún wa lágbára Ọlọ́run pẹ̀lú ayọ̀ àtàlàáfíà tá a máa fi parí ọdún yìí. Ọdún tuntun tó ń bọ̀ á dẹ̀ bá wa síre, á bá wa sí àlàáfíà. Oore ọ̀fẹ́ Kristi á máa wà pẹ̀lú wa. Torí náà mo gbàdúrà fún yín pé yóò dára fún yín. Rí bá ti ṣe o, rọ́nà gbígbà. Ẹ̀mí mímọ́ Kristi yóò jà fún yín. Dẹ̀ borí gbogbo ogun tó bá wá sí ìlànà yín. Ẹ máa lọ ní àlàáfíà nínú oṣù tuntun.